ẹ̀yin tẹ́ ẹ fẹ́ jápa ẹ súnmọ́ mi kẹ́ ẹ wá gbọ́ o. ìyàwó àtọkọ kan wọ́n jọ jápa ìlú London lélẹ́yìí ti ṣẹlẹ̀ kò tí ì pẹ́ rárá. nọ́ọ̀sì nìyàwó ọ̀wọ́n àtọ́kọ ẹ̀ wọ́n bá jọ pé baálé mi ẹja jápa káká àwọn ọmọ lọ wọ́n sì ti bímọ bíi 3 fúnra wọn wọ́n bá jápa ńgbà wọn ó dé ìlú èbó. ìyàwó ni dependant ọkọ lórí físà ìyàwó lọ́kọ wà. sẹ́ẹ̀mọ̀ gẹ́gẹ́ bó sì dà báwọn ó ti fẹ́ mọ̀ mú gbéraga lọ́wọ́ wíáràsì ọkọ ló ní ọ̀pọ̀lọpọ̀ owó nínú owó tí wọ́n fi travel gbogbo nǹkan ọkọ lọ́kọ ti tà tán gbogbo owó tí wọ́n ná pátá tí wọ́n fi process ìjà sáde láàrin wọn. ẹ máa ọ̀rọ̀ àwọn obìnrin mi gbéraga ìpọ̀ sódà páàdì ni. bí ẹ bá mú dèdèrìn lọ London tó bá gbé bẹ̀ láàrin oṣù kan wọ́n kọ̀ wọ́n jà tán yányán débi wípé ẹ mọ̀ pé ṣé dèdèrìn tí ń játọ́ tí mo mú wọlé kọ́ yìí wọ́n bá jáyàwó ìwọ́lá láṣẹ ìborí ìwé rẹ lọ́wọ́ bọ́ bá gbéra jìgì ní ìsìn ọ̀jù lẹ́nì kọ́lọ́mọ jìyà rẹ̀ padà wèrè ń sẹ́nu. ìyàwó ti wọ́ọ̀nù ọkọ̀ bí ẹ̀ẹ̀mejì dádì wa sẹ́ẹ̀fẹ́ padà Nàìjíríà yóò ní padà abo àbí wèrè ń ṣe ọ níbo lòun ọ padà síbi tá a jọ kú sí láwa ẹ̀. ọ̀dà ẹ máa wò. njọba tún sọ̀rọ̀ tẹ́ ẹ bá tún lẹ́nu belebele bá ń sinmi ẹ̀ rí pẹ́ padà ní. eré nìyẹn ọkọ rò pé ń ṣe. ọba di wàhálà so láàrin ọkọ àtìyàwó. ìyàwó bá pe home office ẹ wá gbé kinní yìí ẹ wá gbẹran yìí ẹ máa gbé lọ lé o. ẹ̀mí ló dìpẹ́ǹdì lé lórí ntí ẹ̀ lé bá gbé mọ́. kọ̀jẹ́ ráàyè mójútó sẹ́ẹ̀mí ọkọ̀ gbogbo òwe ó ti kọ́ bọ̀wé. nígbà wọn fẹ́ gbé ọkọ̀ tí wọ́n fọkọ̀ ní bí ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì títí 3 weeks kọ́ fìlú lẹ̀ o. níbẹ̀ kọ́ àwọn ògbé lápá ìyáká ni a sọ fún ìyàwó rẹ̀ pé àbọ̀ mi ni tó ń sọ yìí ni. ó ní kò burú ìwọ dúró mbẹ káwọ́ gbéra ilé ló ti sọdún iléyà. òun ò bí ọdá tó bẹ́ẹ̀. nígbà ọ̀tọ̀ ọ̀sẹ̀ kan wọ́n kàn wá ju ìwé lẹ̀ lé. wọ́n ló kù ọ̀sẹ̀ kan ó kújọ́ méje táwọn fún ọ kó o fìlú lẹ̀ fi London lẹ̀ o bíbẹ̀ kọ́ o ó rí jà kún yìí o kíngì ọkọ̀ ojú oru sí ọ. bàbá ni àbí lóòótọ́ lọ fẹ́ wọn ó gbé lọlé wọ́n ti gbé ọ ni kì í ṣe pé wọn ó gbé ọ. ìbò rí péjọ́ méje lọ́wọ́ àánú lẹ́tà tí wọ́n kọ́ lẹ̀ ìwọ jù bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀ ọ̀fẹ́ tó bẹ́ẹ̀. ọkọ náà bá ní èyí tá a ṣe é kù. ẹ máa gbọ́ lálẹ́ yìí o ó lójú ẹni tí èèyàn lè fi àṣírí hàn o. lọ́kọ náà bá múwèé pélébé lọ́ba mú lóhùn ọ́fíìsì pé àṣírí yín tú o. ẹni tí ń ṣe nọ́ọ̀sì lọ́dọ̀ yín fake certificate nọ́ọ̀sì lọ́wọ́ á lò certificate nọ́ọ̀sì tọ́wọ́ á lò fake ni o. àwọn èbó yìí sì gbọ́ bá ń pẹ́ àwọn lo fake nọ́ọ̀sì ní ìlú àwọn kọ́. ní a bá ní kóbìnrin ọ lọ kó certificate ẹ̀wọ̀ àwọn òtún yẹ̀wò ọkọ ló sì barún parun ẹsẹ̀ sí níbí wọ́n jọ dọ́gbọ́n rẹ̀. àgbà mẹ́ta ní ìmọ̀ díẹ̀ ta wọ́n bá di interview certificate bó ló ṣe jẹ́ wọ́n pe Nàìjíríà certificate tí ń bẹ lọ́wọ́ rẹ̀ tí ó fi jáde ó yàtọ̀ fún un tó fi gba físà ní ọ̀dà kí iléyà ó lè bá a dùn torí tí ọkọ bá pẹran iléyà tán kò ní rẹ̀ tí ó bá ṣe ẹ kúkú jọ mọ́ ọ lọ ẹ sì káwọn ọmọ náà lọ́wọ́ bí àwọn méjèèjì ṣe ba iye ara wọn jẹ́ nù. a jẹ́ pé bá díẹ̀ bá dà mí lóògùn máa fọ́ lẹ́yìn. ta ló wá jẹ̀bi nínú ìyàwó àtọkọ. ní ológun ẹrú àti fẹ́ parí fẹ́ǹsì wa. perimeter fencing. ó wà ń bẹ̀. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n mọ́níyà a ṣe bẹ̀rẹ̀ fẹ́ǹsì ni àti parí fẹ́ǹsì tí. ọkọjá abẹ́ o. ìyá aládé kí aláàbẹ tó kárí bọ̀ mọ́ ọwọ́ mi lóko mi lónìí nìyí kí nìkan ni wọ́n kúkú jùlọ fún mi tí mo fẹ́ rà ṣùgbọ́n tó jẹ́ mi láyà ni pé bí mo bá kọ́ gèdè ìralẹ̀ tán kí ni kíkẹ́ mi àtọ́ mo máa jẹ. àṣọ́tì ìgbọ́npa ẹ̀ níléeṣẹ́ kan bí àròtọ̀ tí wọ́n ń talẹ̀ rálẹ̀ káṣí tún máa lẹ́jẹ̀ mọ́nú owó kan lóṣooṣù lórí ilẹ̀ tá a bá rà lọ́wọ́ wọn. iléeṣẹ́ Glitters Real Estate ní èrè náà gbọ́gbọ́ ìrèé ra plot sílẹ̀ kan tàbí bẹ́ẹ̀ lọ ní Glitters Real Estate kó o sì tún máa gbowó kan àjẹmọ́nú lóṣooṣù fọ́dún oṣù mẹ́fà bẹ́ẹ̀ kí lè o sì tún máa jẹ́ tiẹ̀. nípa 650,000 naira tí wọ́n ń talẹ̀ lágbègbè yìí 570,000 naira ló bá dé lọ́dọ̀ tiwa ní campus real estate wa nítorí ìsúnmọ́ rẹ̀ tó gbà ní ẹ̀kọ́ City Polytechnic Ìdó Ìbàdàn. wọ́n ti kó fẹ́ filẹ̀ ẹ̀kọ́ lè gbé àwọn akẹ́kọ̀ọ́ wọ́n tún máa gbọ́ àjẹmọ́nú èrè ìdámẹ́ẹ̀ẹ́dógún 50% tó wà fún ọ. gbogbo wọn ní bàrà wá ní láti rà nínú yìí kẹ́ni ilẹ̀ wa àbí wọ́n fẹ́ túnlẹ̀ tó rà lọ́dọ̀ wọ́ta. kàn sí Glitters Real Estate ní nọ́mbà 3132 Roman Shopping Arcade Ìsọdá Ìbàdàn North West Local Government Onírèké Dùbẹ̀ 0812-237-1680 0812-237-1680 Glitters Real Estate ìtẹ́lọ́rùn ní lójú wa lógún. ìyá bẹ̀rẹ̀ pẹ̀lẹ́ eré làwọn kọ́ máa yọ sí. mo lọ Skoda ilẹ̀ yẹn ẹ̀ní plọ̀tì 10 péré ló kù nílẹ̀. plọ́ọ̀tì 10 la kó wa. plọ̀tì 10. bẹ́ẹ̀ ni sọ. ìyá káàbọ̀ ọmọ kú ilé ni. 10 ni kò sí sọ díẹ̀díẹ̀ níbẹ̀ 10 ni. bọ́bá ti lọ́pọ̀túnítì 10 wá. kó wá jàǹfààní. lẹ́yìn yẹn kò sọ̀rọ̀ mọ́. lẹ́yìn yẹn kò sọ̀rọ̀ mọ́ àfi tó ilẹ̀ mi bá tún wà lọ́wọ́ tá a wà yìí o. ẹ dárúkọ àwọn bílẹ̀ yẹn wà tí price ẹ̀.
kẹ́ ẹ̀ tó mọ̀ lọ. a ní Metroport Estate ní mọ́níyà ó fẹ́ gẹ́gẹ́ pẹ̀lú railway terminal. mo mọ bẹ̀ yẹn. òun là ń tà ní 1.5 báyìí. ok. ní ológun ẹrú 5 minutes ní láti gbọ́pà ìyẹn ní City Hub Estate 1.8 ní tẹ́lẹ̀ à ń tà ní 1.2 báyìí mẹ́wàá lòun náà. so ní Campus Wood Estate wa òun wà níwájú Ìbàdàn City Polytechnic proposal ti wọn òun à ń tà lé tọ̀nà tẹ́lẹ̀ 600 ní báyìí. gbogbo ẹ̀ mẹ́wàá la fẹ́ tà fún layer promo. adúpẹ́ pé òkun ẹ sọ nọ́mbà yẹn fóònù nọ́mbà. 081 22 22 37 37 16 16 80 80 081 22 37 37 16 16 80. ẹ ṣe sọ. Sáwọn ìyá dáadáa àjẹsà lẹ ẹ bá wà. ọmọ mi ń kọ́. ó wà ní mọ́tò. mo jẹ́rìí ọ̀rẹ́ mi kò ní fọmọ rẹ̀ lẹ́kọ̀ọ́ kọ́gbọ́mọ rẹ̀ fún náà nìkan ọ̀dọ́gbọ́n kọ́mọ ń ṣe security náà ni àìbàámọ̀ èèyàn máa ń wò pé omi ti ń sojú wúlúwúlú ọ̀sẹ̀ bímọ ní o ọ̀daràn sórí ọmọ jù ọ̀daràn tí àní wọ́n kò rí sọ̀rọ̀ ọmọ lọ́wọ́ rẹ̀ ní. mo múra lánàá ọkọ mi má wọ̀ṣọ̀ ìdọ́ ọ́fíìsì mọ́. kí ló dé. mo ní kí ló ṣẹlẹ̀ kí ló dé àwọn onímọ̀pọ̀ ẹ̀ṣẹ̀ bímọ ni. máa gbọ́ ọmọ ẹ̀dá. ṣé dandan ni kí wọ́n mọ̀ pé ẹni ẹ̀wà kọ́rọ̀ ó lè bá a yá ẹ sọ̀rọ̀ kan ó sì já ńláyà lórí àwọn tí ń wọ́ ọmọ ẹni ká mọ̀mọ̀ torí ipá wọn ń wọ́ ọmọ kí wọ́n mọ̀ pé ìkòkò já sí mi já sọ̀hún wípé bọ́lọ́ǹgè ní ọ̀bámọ̀ fẹ̀sọ̀ ṣe yọ́mọ̀ já sínú náà tì wípé tí ẹ bá tọ̀ sójú kan náà yóò kúkú hó dípò tí wọ́n fi máa já lamba káàkiri ẹ tó wá sọ̀rọ̀ àrùn kògbóògùn ẹ lọ́pọ̀ nínú ní ìsìn wípé kéèyàn yà sọ́ra o. kọkùnrin sọ́ra wọ́n ọkùnrin sọ ètò àrùn kògbóògùn lọ káàkiri ni wọ́n tó ń wojú ọlọ́run fún ọmọ tó wá rò pé ìyàwó ò lè rọmọ bí ó wá ń tọ́ káàkiri pé tó bá máa rẹ tó máa lóyún fún ẹ ọmọ gan náà ò ní padà bí wa tẹ́tù kó àrùn kògbóògùn tí ò ní tán bẹ́ẹ̀ láìláì kábíyèsí kì í ọlọ́run ṣe àrùn kògbóògùn gan ló máa ń pààyàn ìjáyà rẹ̀ pé àwọn tí láàrùn kò rí kíní olóko ti dé ọgbọ́n ló máa ń pààyàn nítorí ẹ̀ ìwọ tó bá ń là kọjá ìwọ àtìyàwó ẹjọ́ sora yín lóṣooṣù ọ̀wọ̀ ẹjọ́ gbégbèsè ìwọ obìnrin náà má dẹ̀ jalamba. àbáwọn obìnrin wọn wá fún yín lówó pé báwọn ṣe announcement yín fún ọkọ ẹsì fẹ́ máa já àyàn láyè pẹ̀lú ọ̀rọ̀ kẹsàn ẹsì fẹ́ máa já àyàn láyà. òótọ́ ọ̀rọ̀ ọ̀gbẹ̀ ni òótọ́ ọ̀rọ̀ ẹ̀gbẹ́ ọ̀gá bá lówó tọ́ táàrù kò gbógun bá wọ̀ kí lóun yàn fẹ́ fún wọn ṣe agbóúnjẹ síwájú yẹn oúnjẹ ò ní lọ. ìrònú yẹn gan láfẹ́ lè gbẹ̀mí. àbí wọ́n tó bá jọ. ọ̀dà bẹ́ẹ̀ yẹn bá wà ń wá ọmọ tí bá ń wá ọmọ láàárọ̀ yìí tó jẹ́ pé ó ti sásọ̀tún ó ti sásòsì ó sì gorí òkè ó ti lọ ṣọ́ọ̀ṣì ó ti mú mi àdúrà ó ti ṣe gbogbo ẹ̀ kí ni ìgbésẹ̀ tó yóò gbé gẹ́gẹ́.